This is my story of my life. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀, ẹ bá bi mí lérè máa rí wí. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀, ẹ bá bi mí lérè máa rí sọ. Once upon a time there lives a man in the town. He has labored so much for the children to enjoy. But as time is going on, life began so unfair, and things begin to turn around. Whether na good or bad, èmi nìkan lọ̀rọ̀ ayé mi yé. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀, ọ̀rọ̀ ń bẹ, ó ń bẹ, ó ń bẹ. This is my story of my life. This is my story of my life. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé. Alaye, forget to every man for himself, God for us all. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló dé tẹ́ ṣe rò pé ọba tí yín lè mìíràn wọ̀lú? Ó jẹ́ pé gbogbo tó tọ́ sáà fúláàtì inú ọgbà ìdẹ̀rù pẹ̀lú gbẹ́sẹ̀ lé níbo ló ti ń ṣẹlẹ̀ náà. Bàbá àtàyà o wá na so na practice na so we practice o bẹ́ẹ̀ practice àyè practice o ẹ gbàgbé o àkínṣègùn kò o ẹ fi gbogbo ẹlẹ́tẹ̀ máa ń gbowó ẹ máa gbowó lọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni gíṣọ́ ọjà wá sí ẹ bẹ́ẹ̀ kì í kánú náà ó ṣí ẹ gbàgbé o. ẹbí wọn kọ́ náà ká ní pé a ti ń ka scores nínú ọgbà tá a wà tá a ti ń wà bí 407 orí máa ti pé ṣá. You know it. Ọba rí nílẹ̀ kó tó fi kìnìún jọba wa. Níbo nìyẹn? Ṣé where can I know they price me? You gonna price me and I go pay. Ọ̀gá àwọn price yẹn kò sọ̀rọ̀ jẹ́ ká mọ ohun tó ń ṣẹlẹ̀. Bàbá tọlọ́mọkọ ló ṣòro lákànlá wà bí ọ̀pá mọ́ ṣe lásán wọ́n sì wọ́n wí dé. Ní ọ̀rọ̀ tanitani ìyàtọ̀ ló sọ̀rọ̀ yẹn. Ṣòfẹ́ gbọ́ ọmọ dúdú tó kọ̀ǹgò dúdú mọ́jú nínú òkùnkùn ni. Anyway, every day is a day. Bàbá àwọn tọ̀ wọ́n ni o every day na day tó sọ ẹ̀ òun lọ́ọ̀gì ẹ̀ ni. Day náà wà àdékọ́ play. A lè play film kan sí wa. Confirm. A lè play wo kámẹ́ tó máa win. Àlàyé ọmọ èṣù ló máa pariwo. Níbo? Ó lè display. Níbo? Ṣé ẹ fọ́ ni? Ẹ gbé jáde pé náà ẹ fọ́ náà. Ẹ play ká play. Ẹ play ká play. Sáré display. Ká display. Ẹ play ká play. Ṣé ká display bí báyìí? Ẹ kọ́kọ́ play. Ṣé ká display bí? Ẹ bàbá mi sílẹ̀. Kò sí nǹkan kan a máa ṣe náà ni a máa ṣe kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ má tọ̀ mí. Hi, ṣé mo lè rí ẹ? Ṣé kò sí ṣá? Mo notice pé ṣe dé náà pa yín. Àwa ti wà nínú ọgbà yìí for some time. Àwa mọ́ náà ọgbà dáadáa jù ẹ lọ. Fún mi nọ́mbà yìí. Nọ́mbà tèmi? For what? Nọ́mbà yìí mi àti ẹ lè sọ̀rọ̀ tó tún dùn jù báyìí lọ ni. I'm sorry, mi ò ní interest. Interested in what? What did I talk to you about? Bàbá kí ló ẹ jẹun. Obìnrin náà wà kọ́kọ́ ṣàkólọ́. Sùúrù obìnrin ni ó máa ṣe bí obìnrin, wọ́n lè sáré gbà lọ́wọ́ kan. Calm down, ẹ yóò máa ṣe gírígírí. Agbára lé ní. Go easy. Hello. Hi. Yemi. Báwo ni? Yeah, I'm fine. Ṣé kò sí dárí ẹ ṣá? Kò really sí much. Ẹ̀yin méjèèjì náà ni eku tí pàkúté mi ń dúró dé látàárọ̀. Olùpàkúté wo nìyẹn tó fẹ́ mú ọ̀rẹ́ méjì lẹ́ẹ̀kan ṣo? Rárá o. Pàkúté mi ò mú ọ̀rẹ́ méjì rárá. Ṣayọ̀ gangan ni pàkúté mi ń dúró dé. All right, that's fine. Ṣayọ̀, ṣé ní kọ́bọ̀nkọ́bọ̀ ṣé mo pa ní exams lọ́la? Má pẹ́ o. Mi ò ní pẹ́. All right. All right, cool. Ọ̀rẹ́ mo ní pẹ́. Mo ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ṣayọ̀. Yẹmi, mi ò ní ju 2 minutes lọ.
because I have a lot of things to do. Fine, I understand. Nǹkan yẹn kan ṣo náà ni mo bá wà, nǹkan yẹn kan ṣo tí mo máa ń torí ẹ̀ pàdé ẹ̀ tí mo ń torí ẹ̀ wá káàkiri náà ni. Alágbẹ̀dẹ mi ojú kan ló ṣì wà tó ń lórí. Ó dẹ̀ yẹ kó mọ̀ pa alágbẹ̀dẹ tó bá ń lórí lójú kan. Ó ń láti jẹ́ pé àmì ló wà ń bẹ̀. Please, I want you to give me a space in your heart. Kò gbà mí láyè. Jẹ́ kí n lè ráyè ṣàlàyé irú ìfẹ́ tí mo ní sí ẹ gangan, please. Mo kí n bẹ̀ obìnrin kó fẹ́ mi, but for you, I'm begging you, please. Oh, so orí ọ̀rọ̀ yìí náà ló ṣì wà. Of course. Anyway, I have nothing to tell you than to let you know that I don't think I'm interested. Though I appreciate the fact pé o ti rí mi, o dẹnu fẹ́ kọ́ mi pé o like me. But ṣé mo pé nǹkan téèyàn bá fẹ́ ṣe, mo ló yẹ kéèyàn kọ́kọ́ dojú kọ. So for now, I still need to face my education. Bóyá later yẹn o, mo ṣẹ̀ṣẹ̀ wá lè máa rò pé mo fẹ́ go into relationship. But for now, me on interest. Thank you. See you later. Okay, can I just say something? We'll talk later, please. Sarana ye ma na ka na ibizaridu na tele male sele kana ole na. Baby, how far? Oh. Same music tí tó bá kọ sí mi létí ní school òun lòun náà tún kọ ó ń wáyà wò. Kí ni ìwọ wá sọ fún? Kí ló fẹ́ kí n sọ fún un? Mo ò ní interest ni. Èmi ò bá ní kò fún yín chance. Bọ́bọ́ tèmi rí yẹn ìwà ẹ̀ tutù ó máa ra máa sọ̀rọ̀ tútù lẹ́nu ni. Unlike Tọ́ba tó jẹ́ pé cultist ni ìyẹn jàgídíjàgan máa jà kiri. Ó bá fún Yẹmí ní chance now, who knows? Tó bá wá pàdé ìwò arẹwà àfiwà pẹ́ ó jẹ́ pé gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ nìyẹn. Ṣé nǹkan tó wọ́n sọ fún mi ni wípé kí n fún ní chance? Yeah, me I can see love in his eyes. I think he loves you. For real, he loves you. Lójú títí ẹ̀. Èmi nìkan lọ̀rọ̀ ayé mi yé, ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀, ọ̀rọ̀ ń bẹ, ó ń bẹ. This is my story of my life. This is my story of my life. Michael, kò dé sọ̀rọ̀ náà. Àtẹ̀kọ́tà tí ń bò sọ anything, no dé jọ, please now. Oh, mo Michael, kò máa ní dára lóhùn, Michael tó like owó. Mo tẹ́ ti ṣe normal. Tẹ́ ẹ̀ jẹ́ ká ṣe ti bí, so owó náà ló matter náà, tẹ́ bá ti fún mi lówó kẹ́ gbàgbé ẹ̀. Kí ni ká ṣe? Báwo fún mi lówó? Mo wà. Fún ẹ lówó. Sọ̀rọ̀ owó náà ni. Wọ́n ti fún wọn lóko sọ̀rọ̀ ni. Àwọn abọ́lómi tó máa kọ́ wa tó bá kọ́ wa. Kò sí wàhálà, yàrá yàrá. Story of my life. This is a story of my life. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀. Bẹ̀rẹ̀ mi lè rè máa rí. Ayọ̀rí dàbò. Inú mi ò dùn àtọ̀. At the same time, I dey para. Kí ló ṣẹlẹ̀ gangan? Nǹkan tí ojú mi rí lé ní. I no fit forget her for my life. At the same time, I no fit forget her. Wọ́n ṣàfihàn ní ọmọ wa. Sure. Serious, máa wá jẹ́. Kò kí n ṣe pé kò fẹ́ fẹ́ o. Bọ̀ nǹkan tó ní kẹ́lẹ́ mo ṣọ wá wá ṣọ́ ní school, òun là wá ṣọ́. I understand the fact that I need like to face education. Fine, cool. But really, ó jẹ́ kí yẹn di ọ̀rọ̀ fẹ́ tí mo ń bẹ sọ lọ́wọ́ ni. Ó lè di lọ́wọ́ o. Because we have to face what we have to face. Ẹ̀rọ kí ló ṣẹlẹ̀ gan? Kí ló tó jẹ́ pé ọ̀lọ́ ń bá rọ́ wá sí? Kó lè sọ̀rọ̀ mọ́ ni. Èmi tó lójọ́ mo lówó, owó ti lọ lọ́fun. Jọ, nǹkan tó bá fẹ́ sọ ni kò sọ. Okay, fine. If I need to wait till when? Anytime. 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 You know, let people ask anytime. Ìjọ kí ni gbogbo rubbish yìí náà? Rubbish lẹ ń ṣe yìí náà. Rubbish ló ń sọ náà. Anytime. Nígbà tó kì í ṣe ọmọ primary school. Ó jẹ́ má fakọ ṣakọ, tó bá fakọ ṣakọ ilé aṣúmọ́ ẹ lọ́wọ́ o. Ṣúmọ́ àwọn. Báwo ló ṣe ń sọ̀rọ̀ bí òpònú báyìí? Ṣé mo sì fẹ́ bá obìnrin sọ̀rọ̀? You talk to her in a romantic way. Wo bó ṣe ń sọ̀rọ̀ náà? Lẹ́ni tí ò tí ì gbà wo bọ̀bọ̀
pẹ̀lẹ́ ó ní òbí ó ní akọ ṣé understand. ẹ wò kí lẹ ń bá wọn people ìsọnù. ẹ wò ẹ jẹ́ ká máa lọ jà. ẹ kàn ayé màtángà. ọ̀gá fuck up jọ kí ló ṣẹlẹ̀. tí bá gbá ẹ ní ojú. wetin happen you wan beat am. ọ̀gá aláyé ló ń jẹ o. ẹ jẹ́ ká lọ jà. fuck up. báwa ni moment ẹ̀ bá mo tẹ̀ wò pé bí akẹ́kọ̀ọ́ lọ jẹun náà kẹ́tọ́ di pa lọ. all right ilẹ̀. wá irú ẹ̀gbọ́n lélẹ̀ ọmọdé yẹn ọmọ yẹn ó ti kọ́wọ́ bọ iná ìdíwọ́n náà jó in fact ọwọ́ náà kì í kàbámọ́ bọ ẹnu. Yes, let us show her 217 keys. 217 kò ló deserve gbogbo wọn pọ̀ nù ọgbà yìí irú àwọn ọmọ yẹn a máa fòkùsẹ̀ scapegoat irú ìdìbò ibùkún tó gbé kiri yẹn a máa bàdí ẹ̀jẹ̀ a máa fọ́ 40 people at a time. nǹkan tá a máa ṣe nìyẹn. kí ló ṣẹlẹ̀ kí ló le tó yìí kí ló dé ń gbọ́dọ̀ ibi ẹni gbàgbọ́ tí wetin happen this person na my woman. Your woman obìnrin tó ṣe bálàbòrò kiri na you dey call your woman. Baba, I don't understand you dey call that one your woman person never gree for you dey call her your woman. kò má ta ṣebí mi ló embarrass kí ló dé tẹ fẹ́ gbé sórí mi ò na leave am ṣe ti gbọ́ ṣe rí bó ṣe wà yẹn iná lé lọmọ ẹranko ẹ máa yá gbẹ̀yìn mi ò na leave am ẹ filẹ̀ máa handle ẹ I go know wetin I go do. Your woman. ẹ filẹ̀ ṣebí mi ló embarrass kí ni ti yín. Ṣayọ̀ mo fẹ́ kó mọ̀ pé ìfẹ́ mi àti ẹ̀ ò lè lópin láéláé nítorí pé omi òkun tó ṣe wà yẹn kò lópin. ọmọ sọ wípé ẹ sọ bẹ́ẹ̀ o ìyẹn tí ò bá kí n ṣe ọ̀rọ̀ ẹnu lásán. Come on ṣé mi tó jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ tí mo wà yìí ọfà ìfẹ́ ti bà mí oró ìfẹ́ ti mú mi mo ń ṣàìsàn ìfẹ́ lọ́wọ́lọ́wọ́ dókítà ní mo láti wá tí mo ṣe fẹ́ ṣera mi nítorí pé abẹ́rẹ́ ìfẹ́ ò sí kí oró ìfẹ́ má lọ pa mí dànù. mo sọ fún dókítà pé kó jẹ́ kó oró ìfẹ́ pa mí tó bá máa pa mí níwọ̀nba àgbà tó bá jẹ́ pé tí mo bá ti dọ̀run ìwọ ìyàwó mi ni màá kọ́kọ́ pàdé níwájú Olúwa. I'm cool. ikú kankan ò sí ẹni pa ẹ́. àmín. ṣòrí èmi wọ́n promise ẹ pé àtẹ̀mí àtiwọ́ àjọmọdéwájú ọ̀tá ni. láṣẹ Ọlọ́run ọba ẹgbẹ́gbẹ́. Ṣayọ̀dá lọ́mọ kò láàbùkù kan. Ṣayọ̀dá lọ́mọ kò láàbùkù kan. Ó ṣe fẹ́ sílẹ̀ níyàwó. Ṣayọ̀ dùnyàn lọ́rẹ́bìnrin. Ṣayọ̀dá lọ́mọ kò láàbùkù. ọ̀nà ọmọ gbìyànjú wọn náà. Come on baby, sórí tí mo ṣe ń kọrin yẹn báyìí oúnjẹ kára mi máa ṣe bákan. ó ṣàmù náà. You know I'm still a virgin. I know, but at least ìjọ kan náà la máa ṣe náà. Sandy nǹkan tí wọ́n sì lè wá à ń jà à ń jẹ́ náà. Let's just do it. ṣebí mi àti ṣẹ̀ṣẹ̀ ń promise ara wa pàjọ máa dé ọ̀tá ni. I know. Ẹni tá a bá sọ fún pàṣẹ ni náà. Come on. ẹni tó máa ń gbéyàwó bọ̀ wá bá kò kí ń garun. My love, you know I love you so much. I know, I love you more. Let's just do it. And I will always love my darling. Baba, ó dá free baby. A kò ní ká brush ẹ ni. Ó ti ń wí kẹ́ máa kó dákẹ́ sí bíbá. Dákẹ́ báwo, dákẹ́ báwo. Don't say person wey price gas pay. She don price, she go pay. Hey, wetin dey follow me drag for here? Guy, you be lager. You be lager for this kapa. Wetin dey happen? Okay, you wan dey call shit for here abi? You dey crayfish inside this campus. Say wetin you no see something for here. Say you dey mad. Okay, you dey feel say you dey feel am. Ẹ ti yà wèrè sá. Ẹ wá kí ló ṣẹlẹ̀ gan? Lóòótọ́ la jẹjẹ. Lóòótọ́ la jọ. Ṣé ẹ wá ní kẹ́ máa tójú ìdààmú mọ́lẹ̀ ni? Ẹ wá kí ló ṣe yín gan náà? Kí ló ṣe yín kí ló wọ́ nìyí? Kí ló tẹ̀ kojú ìdààmú dà? Kí ló tí mo ní kẹ́ fẹ̀yìn ọ̀rẹ́ tẹ́tú lọ ṣe wèrè ńbẹ̀? Ṣé ìyá wèrè ni? Ẹ wá kí ló ṣẹlẹ̀? Mo ní kẹ́ fẹ̀yìn ọ̀rẹ́ mo lábùkù tó kọ́ mi àbùkù ara mi ni àbùkù fẹ́ ló kọ́ mi kí ló kọ́ yín bẹ̀? Kí ló fọ́ọ̀sì yín ni? Kí ló dé tí ìfọkànfọ́ ọmọlọ́mọ tẹ́ lọ nọmọlọ́mọ kí ló ṣẹlẹ̀ gan? Baba, why you dey do like this now?
Number 1 yẹn nínú ọgbà yìí. Wọn ò bí anybody dáa kó fọwọ́ pa ojú dà ẹrẹ nínú school yìí nínú ọgbà àtàjọ wà yìí. Ibi number 1 náà láyé. Bàbá, I swear. Ẹni tó máa gba egun létí, ó máa rí ìjà egun. I swear, Baba, I know they pay. But the thing be say, the girl just spice us. I can only have fully brushing, I can brush it, I fully body treatment. We go there change color. Toba. Ìjà là ń jà. Oyin ti burú o. Ẹ ti ya wèrè o. Ẹ ń gbèjà mi. Ṣé mo sọ fún pé mi tó jara mi gbè ni? Mo ní gbogbo àbùkù tó kọ́ mi, ẹ fi sílẹ̀ àbùkù fẹ́ ni. Kí ló kọ́ yín bẹ̀? Wá! Ẹ jẹ́ kó rí yín pé o. Ẹ gbà yín pé àjọ jẹ́ àjọ mú o. Táwọn kan bá ń bínú àwọn máa ń gbé àwọn òbí mi ò kẹ́jẹ́ kó rí yín pé. Brushing wèrè tẹ́lẹ̀ brush ọmọlọmọ ṣé mo nǹkan tó di sálẹ̀ ni? Ṣé mo kọ́ ọlọ́pàá wa yín sá? Àdéhùn kí bàbá kẹ́hìn yẹn na one crazy rich man. Ẹ mọ̀ pé lọ́wọ́ àwọn àbáyín ṣẹjọ́ ẹ̀rọ abáyìn ó dà pé ti ya wèrè. Ṣé mo pé school wa yín? Ẹ mọ̀ pé school wà kọ́ tẹ́lẹ̀ yín sọ̀rọ̀ yín? Ok, mo máa jọ yín lójú sí. Máa jọ yín lójú pé gbogbo apá tí mo bá mọ̀ tọ́lọ́pàá bá gbé yín. Gbogbo pàwọ́ tí mo bá mọ̀ láti sà, máa make sure pé mi ò ní sà, máa jẹ́ kẹ́ fèsì ẹ̀. Ó dà pé ti ya wèrè. Ṣé because we don dey wá? Ok, tí mo bá eventually fẹ́ ọmọ ẹ̀ tọ́mọ yẹn bá padà di ìyàwó mi, ibo ló yẹ fojú sí. Bàbá, I no be that kind of girl. Wọ́n ṣe rọ ọmọ yẹn, ọmọ tó bá máa fẹ́, ó láti bẹ̀rẹ̀ láti dà. Martini, wetin happen? You dey mad? Kí ló happen gan? Okay, what you sọ̀rọ̀ now? And I go face am, I go show honor. This is my story of my life. Gas pay. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀, bàbá bí mi lèrè máa rí wí. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀. All right, my friend. All right. Yeah, I'll get back to you. Thanks. Shayo. Yes, Daddy. Báwo ló ṣe ṣẹlẹ̀ gangan? Káàsán, sir. Oh, how are you? I'm fine, sir. Yes, sir. Kí ni school authority rí sí nǹkan tó ṣẹlẹ̀ yìí? Of course, wọ́n ti ń wá nǹkan ṣe sí, sir. Ṣàyẹ̀ náà ni wọ́n ń dúró dè fún interrogation. Better, because you lè ná ọmọ mi báyìí. Can you imagine? Those guys should be put to book. Mo ṣe báyìí sọ̀rọ̀ tó ń sìn ni. Kò tí ì le tó yẹn, sir. School wa náà kì í ṣe ibi tó fàyè gba irú àwọn wà bàjẹ́ bẹ́ẹ̀ yẹn. Mo fi dá yín lójú pé tábà sáwọn onú wọlé wọn wá wọn jáde, sir. Ṣé táì lówó ni àbí táì mọ̀yàn? Mo fẹ́ kó dàbí pé ọmọ ewúrẹ́ sọnù, à ń fi Ṣàngó wa ni. If not. Daddy, you must act fast. You must do something on this matter. Mo lè take care at all. Àbí lórí pé mo máa fẹ́ mi ò fẹ́. Ohun kan bó ṣe nà mí bó ṣe ṣe gbogbo ojú. Lórí pé máa fẹ́yàn àfẹ́yàn. Ṣé dandan náà fi ń fẹ́yàn ni? Ẹ wo bó ṣe nà mí. You must do something to this matter. Just relax. Nǹkan tó ń ṣe yìí tó bá wọ̀ kárí ọ̀bí, you have headache. Ṣé yẹ pẹ̀lẹ́ my dear? Yeah. I'll see you guys later. All right, sir. All right, sir. Hello? Kí ló dé tó ń ṣe báyìí? Báwo ni mo ṣe sọ̀rọ̀? Ṣé òun ló yẹ kó tó máa sọ̀rọ̀ báyìí? Ṣé o fẹ́ kí dáàdì bínú tán ni? Ìwọ náà wo bó ṣe nà gbogbo ojú mi bó ṣe rí lórí pé mo fẹ́ mi ìfẹ́ o bó ṣe nà mí. Ṣé ẹnu tiẹ̀ náà mú? Of course, ọmọ kí mi náà dúró lórí ọ̀rọ̀ yìí náà. You know I will do something about it. Ọmọ ló ti ń gbóná ní ìsìnbá. Ojúlọ́gbà ẹ̀ ara ló ń gbóná. Ó parọ́ ju fúbọ́là lọ. Gbogbo ṣe ń kẹ́ra láìsọ máa kẹ́ra. Àwọn tá kéré lè gan ò kẹ́ra tó ẹ. Lọ yín ṣe mí káyéfì. Tí ìwà pọ̀ lójú yín, kò jẹ́ kí n pọ́nlé sí yín ni. Owó wọlé, àfún yín kọ́bọ̀. Ẹ ń complain, mo tún ṣojú àánú pé ìwọ̀nba tó wọlé kí n tún fún yín change díẹ̀, mo fún yín 30%, ẹ tún complain. Ṣé fẹ́ máa bá mi pé ó dọ́gba ni? Èsì yín fọ́ pàwọ́ jáwó lọ ni. Number 1, ọ̀ngọ́ mọ̀ pàwọ́ jáwó lọ ẹ̀yin. Wọ́n fẹ́ fún yín 30% ẹ̀ ń complain. Tẹ́bà rí kọ̀ọ̀kan kọ́, ó dà pé nǹkan ṣe yín lórí. Hey guy, wait. They say they wan give you 30%, you dey wear shoulder pad. For here abi, you dey do anyhow, you dey kapa for my CV, for my kapa. Oh, to my jẹ ọmọ ajẹ́ tán ni, for where? You know wetin dey pay me? That matter will take come there. Na because of money me I come. You understand? But we go tell Sola Taro, I never talk wetin be my own matter. I like wahala gan o. Everyone ma fọ́ pé bí àwọn àbí 2 of us come, èṣù tẹ̀lé wa wá o. Èṣù ní top person wa, tẹ́ bá gbégbó náà wo, wọ́n máa ṣí fún ìyá yín. Of course, ọmọ sọ.
gbà tá à ń ṣàràrà ṣe fẹ́ gbọ́ àràrà gan gbà mí tí ò bá ṣe bí ìdìgbòlugi àwọn ọmọ kéékèèké máa rò pé gbẹ̀hún ni ṣe fẹ́ gbọ́ 30 tẹ̀sán ìyá yín ló máa lọ gbà lé tẹ́lẹ̀ ti lè ṣe ní 50-50 ó dà pé ya wèrè. bàbá ẹ wà àwọn eléyìí ń gbé gbígbóná fún wa ni wọn ò mú tútù ẹ jẹ́ ká súnmọ́ wọn wọ́n náà wọ́n ní ìsàlá ọ̀rẹ́ jẹ́ ká hit àwọn pípù yìí náà. hit ta ni ó yẹ kó dání náà ẹ kó dání náà. ẹ kó sọ́wọ́ ka jàná kí ló ṣe yìí ẹ kó sọ́wọ́ ka jàná kí ló ṣe yìí kí ló ṣe yìí ẹ jà sẹ́ kí ló ṣe yìí à ń kẹjà ẹ jà náà kí ló ṣe ẹ kó sọ́wọ́ náà ó yẹ kó sọ́wọ́ náà. bàbá ẹ mọ̀ kọ́ tèmi rí inú ọ̀rọ̀ yẹn àwọn òtẹ́ẹ̀ méjèèjì yẹn ó dàbẹ́ ni pé àwọn gangan náà máa ń sóbà tọ́ba mo dẹ̀ believe pé tá a bá hit wọn orí wọn máa pé sá. kọ́lá o láwọn pípọ̀ yẹn ń sóbà tọ́ba wọ́n ń sóbà tọ́ba ó yẹ kí tọ́ba náà lè sóbà wà náà. be like say I get point for wetin you dey talk àwọn òtẹ́ẹ̀lì máa fi sóbà tọ́ba ẹ̀ ó dà pé wọ́n ti gbúrò yín tọ́gbà ń gbòòrò wọ́n ti fọ́ fún ni. Because they become feel what we do, we say on Thursday and Wednesday they do ladies night for Wednesday for one hotel. The other one they do it for Thursday. Because they feel with about gbasi fun ya, we will kill like 2 people for their hotel. I'm a more film. People don't like person we do for this country. They don't like you. About gbasi fun ya, I'm a ko ase gbeni na who be toba. I lock on ya. I don't like am. We can gbasi fun one be. Only film. The toba who be here. I don't say anything. I like one I go about. I like a sugar color pan. Make it see hotel lorun. Mamo jáde kí ló ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀. Point taken. That is a point taken. Nice one, guys. Ó ti wáyé mi báyìí pé ikú omi ló pa òun ẹ̀. Ikú omi ló pa tó bá lọ náà. Obìnrin woman for that matter. Can you imagine? Dúró Tọ́ba, ṣé kò sí nǹkan mi di ọ̀rọ̀ ọmọ idiot yìí? Kò yé mi o. Guys, I'm sure pé gbogbo yín ti ń rí mi gẹ́gẹ́ bí ẹni torí ò pé, right? Nǹkan kan ni mo fẹ́ jẹ́ kó yé yín. Ó yé ọmọ tó ń sunkún. Ó dẹ̀ yéye ẹ̀ tó ń rẹ̀lẹ̀ o. No. Ìtí kò yé wa ń bẹ̀rẹ̀ òun kò fi yé wa. Wọ́n yẹ pé ìwọ ló máa fi tiẹ̀ kó bá wa. No. Okay. Ẹ fẹ́ mọ̀, right? Oh yeah, you want to know. I fẹ́ mọ̀. Because on peace we are off already. The truth is, ìfẹ́ Ṣayọ̀ ló ń pa mí bí ọtí. Ìfẹ́ ọmọ yẹn ló ń dà mí láàmú. I'm so into her. And the truth about it is, ìfẹ́ yẹn ló ń jẹ́ kí alágbára mi kó dàbí ọ̀lẹ. Ọmọ tó ń pariwo tó ló nífẹ̀ẹ́ tó ló love yìí. Baby yóò love ẹ mẹ́. That is the EA. Ṣí bẹ̀rẹ̀ kí n ṣe oníṣẹ́ ẹ̀. Ẹni tó bá forí tì dópin ni. Ẹ mọ̀ nǹkan. Ṣẹ̀rí, ẹni tí ó bá máa jò inú àpáta ni. Kò ní wọ inú àké. Ṣẹ̀rí tí mo bá tẹ pa mọ́, ó dé mi lójú pé lọ́jọ́ kan ọjọ́ kan, ó sì máa ṣe tèmi. Ẹ̀yin ò gbóhùn Yorùbá ni. Òwe wo náà pa? Ìdí àkọ́kọ́ gbóná náà. Nigga, look my face well. As you know me for this campus, èmi ò rọ́yàn o. Ẹ̀mí èèyàn ò jẹ mí lójú. Water na threatening. Blood, ẹ̀jẹ̀ na action. Next time, we no go warn you. We go off you. Àárọ̀ ya ẹ̀. Òun náà ò ní fẹ́ para ẹ̀. Kò ní fẹ́ tọ́kúlà. Ìgbà tí kò kí ń ṣe tọ́mtọ́m téèyàn ńlá àbí orógbó téèyàn ọ̀run lẹ́nu. Bọ́bọ́ ṣo máa gbọ́. Tó bá tún dánrú ẹ̀ wò, any fuck off. A máa bì ẹ́ di ẹni. Confirm bó ṣe máa jẹ́ nìyẹn. Ó mọ nǹkan. Wọ́n bá ní kí wèrè kó sin òkú yẹ. Ó mọ̀ kó lè sun jẹ ṣá. You be fake person. Be like say you dey mad sef. Ó yá wèrè gan sá. Wọ́n dẹ̀ ọkùnrin because of money obìnrin dẹ́ sí obìnrin. Ó dẹ̀ gbà because you wan share am 50-50 àbí. Ó ti yá wèrè rí. Tó fẹ́ gbọ́, I no wan see you near that baby again. Even if she call you, if Ṣayọ̀ call you, make you no pick her call. I no go near her again. I no go near her again, Baba.
You see, I don't hear your conversation. You are Bisi. Tajon plan. So Bisi mo dẹ̀wọ́ sínú ayé Ṣayọ̀ kó lọ máa ṣayé ribo. Nítorí ẹ fẹ́ gba properties bàbá ẹ̀. Àbí ìwọ ọkùnrin ó dẹ̀ gbaru ọ̀fà bẹ́ẹ̀ yẹn. Sorry, bàbá pa ẹ́ síbi. Òkú gbé yìí. Tó bá dán wèrè wò, òkú fọ̀ yánrin ni o. Sorry, ó sàmọ̀ wẹ́mi ṣe jẹ́nu campus, àwọn òràn yẹ ẹ o. Sorry bí táwa yìí, tá a bá pa ẹ́ kódà wọn ò ní gbóòórùn òkú ẹ̀. Òkú for life ni. Ẹ wà lójú tèmi. Bàbá beg. Bàbá lókun díẹ̀. Bàbá lókun díẹ̀ ti kéde kí bàbá. Ẹ ti ní kí o lè, ẹ ti ní kó ju tọwọ́ ẹ lẹ̀, ó ti jù ú lẹ̀. Ẹ jẹ́ kó máa lọ. Tó bá padà ṣe wèrè, ó ti mọ̀ pé òun ò lè escape ẹ̀, ikú ni no two ways about it. Bàbá mi ní dọ́dọ̀ Ṣayọ̀ ọmọ nǹkan tí máa jẹ́ ni mo wá. Happy gentle boy. Just try am o, make we see wetin go happen. I don give you the warning. Nothing to play, nothing to do. Shit. Ṣayọ̀, mi ò really were comfortable máa bá yín nínú school mọ́. I'm really sorry. Mi fẹ́ wá bá yín nínú school mọ́. Please. Uncle Yomi, ẹni tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń ask out tí ò tí fún yín ní yes, ẹ wá lè fẹ́ wá marry all the time. Ṣé yẹn mọ̀ pé ẹni tóbìnrin bá ń rí ló máa ń jẹ ní ihò ni? You need to see her, regularly. Àti pé gbogbo nǹkan tó ń sọ kan mi ò understand. Babe, jẹ́ kí n sọ tọrọ fún ẹ. Math 101 kò le rárá. Ó kàn dàbí ìgbà tá a ṣe wà ní school tá a máa ń ṣe simultaneous equation. Ṣé ọ̀kan máa ní ká find out y or x? Kò ń ṣe numbers wọ̀nyẹn gangan ní kókó. Alphabet gangan máa ní ká find out. Tá a bá dẹ̀ ti get answer ni. So mi rí problem kankan tó nínú ẹ̀. Well, see, I'm a perfect gentleman. Gbogbo nǹkan tó bá ti máa ní ṣe pẹ̀lú violent me like it. And come on, university. Okay, ṣé àwọn guys yẹn, àwọn boys tó bá ní, àlùalá ológbò, ọgbọ́ àti kẹràn jẹ ni. Nǹkan táwọn boys yìí máa jẹ làwọn náà ń wá kiri. Wọn ò lè hurt yín for real. Èmi kàn mi ti sin kankan. Gbogbo bí tí mo bá ti ń lọ, èmi ti máa ra àwọn boys yẹn. Èmi dé ń bọ̀ ní kọ́ ọ̀nà jù pé. Ṣé ó yẹ kó máa tún dẹ́rù bà Uncle Yomi? Mo tó yìn, ìdílé láì pé mo fẹ́ máa wá sí lẹ́kítọ̀ bọ́. Má ní tó bá ti wá bá ẹ̀ ojú ẹ̀ máa bá mi lẹ́rù, máa dàbí láì bẹ́ẹ̀. Ojú lecturer ń bẹ̀ lẹ́rù. Ṣé lecturer máa dé class ó máa rẹ́rìn sí ẹ? Kò lè rẹ́rìn sí ẹ. Àwọn alámọ̀kọ́ tó wọ́n wá school wá ṣe, á ní láti pass kí náà òbí wa bá dùn. Anyway, for whatever it is, ẹ jẹ́ ká kọ́kọ́ wáyé tree kan ká lè jókòó farabalẹ̀ sọ. Please. Ẹ já lọ. Please, let's go, please. We need tree. I'm more comfortable with that. Please. But they cannot hurt you. For you. That's fine. Check out. Trust me. My boy, Story of my life. This is a story of my life. Baby, me lere mariwi. That's my baby. Yeah. My darling, I'm so happy. I'm so excited. You know me true. You'll finally do your own. I'm so happy. Ifemi, èmi gan ni inú mi dùn jù. Ṣorí tí no bá ṣe ṣí bí gbà ni. Ó bá mọ bínú mi ṣe dùn tó. Ayọ̀mí, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan ni. Ó ṣe gan ni tó dojú tì mí. Wọ́n ní pé ẹni tí ò bá dúpẹ́ ẹgbẹ̀fà, ó pẹ́ gidi nínú ìgbèjì ni. Oh yes. I so much appreciate you. You're welcome, my darling. Now, the next thing, our boss in the bedroom, okay? Wow, we'll take time, right? Nítorí pé ṣe wọ́n ní nǹkan tí yóò bá ṣe rí àṣesùn ni. So we'll take time lórí ẹ̀ gently, okay? Ifemi. Yes, darling. Ṣorí bó ṣe sọ̀rọ̀ yẹn ṣe láyà mi já. Why? Nǹkan tí yóò ṣe rí náà. Nítorí ẹ̀ ni mo ṣe sọ wípé I'm gonna take time wa, okay?
I'm going to handle you gently. You're my wife. All right. So, farabalẹ̀. Kò dẹ́n ṣe sìn yà ní rush. Ó dá lé pátápátá. All right, darling. Right. So the next thing, we go straight into the bedroom. All right, darling. Once upon a time, there lives a man in the town. He has labored so much for the children to enjoy. But as time is going on, life began so unfair, and things begin to turn around. Whether na good or bad, èmi nìkan lọ̀rọ̀ ayé mi yé. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀, ọ̀rọ̀ ń bẹ, ó ń bẹ. This is my story of my life. This is my story of my Àṣòótọ́ ni pé ìrọ̀nà ló máa ròyìn ọkà tó gbó. At last, mo padà sílẹ̀kùn àṣẹ. Ìdí tí sùúrù fi dà nìyẹn ọkọ mi. Ìwọ náà ṣàmọ̀ pé onísùúrù ló ń jọba láwùsá. Nítorí náà lèmi náà ṣe farabalẹ̀ tí mo ní sùúrù dáadáa. Right? Ṣé kò rẹ̀? Ọ̀rẹ́ mi o. Ọ̀rẹ́ mi gan ni. Ọ̀rẹ́ ẹ̀ gan. Ṣé ìwọ náà ṣàmọ̀ pé àṣẹ̀ṣẹ̀dáyé ológbò kì í tètè mi kú pa? Òótọ́ ni àmọ́ ológbò tiẹ̀ tí mo wo ìwà díjú báyìí wàá máa pa ẹkú ni. Wàá máa pa ẹkú anyhow ni. Irọ́ ni. Jẹ́ kí n bẹ̀rẹ̀ get drink. Bóyá Martina àti mi o. Thanks, darling. Story of my life. This is a story of my life. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀. Bẹ́ẹ̀ mi lèrè máa rí wí. Bẹ́ẹ̀ bá bí mi lèrè máa rí sọ. Ọ̀rọ̀ ayé mi, ìtàn ìgbésí ayé mi o. Bẹ́ẹ̀ bá bí mi lèrè máa rí wí. Darling. Hi. My God, kí ló dé ọpẹ́ náà? Má bínú, I'm so sorry. Honestly, iṣẹ́ tí mo ṣe lọ́fíìsì lé ní pọ̀ gan-an. Bí mo tún ṣe wá close, mi ò rí traffic yẹn rí. Traffic yẹn crazy, I'm telling you. Pẹ̀lú ọkọ mi, but notwithstanding, ó yẹ kó tẹ̀lé máa rọtí traffic yẹn mọ́ gbogbo movement ẹ̀ tó fi ní máa pẹ́ dé. Ó ṣọ́mọ̀ pé ìjà kúmọ̀kún òkèrè di ọ̀sán. Ẹni abíire kan rí ìrù lóòótọ́ ọmọ gbà, okay? Má bínú, I'm sorry darling. Ó ti gbọ́ pẹ̀lẹ́. Ó rẹ̀ mí, traffic yẹn mi ò rí irú ẹ̀ rí, honestly. Sorry there. Thank you very much. Ó yá tètè wọlé kó lọ freshen up. Okay, good. Oúnjẹ ńkọ́? Máa lọ bẹ set dining ní sí. Trust you. That's my darling. Ẹ ṣé. Yeah. Ẹ ló báwo ni? Tó bá yọ gbogbo àwọn yẹn kúrò èlò ló máa kù. Di ọ̀la. Wo mi ò lè wá síbẹ̀ yẹn sìn o. Ó mọ̀ pé ìrọ̀lẹ́ ti rọ̀ ọkọ mi ò dé ní pẹ́ dé. À ń porí àparò jáko. Màá pè é padà. Welcome. How you doing? Fine. Welcome. Thank you. Alomba sọ̀rọ̀ lórí fóònù. Diola ni o. Oh, really? Yes. Ẹ káàbọ̀ báwo ni iṣẹ́ yìí ṣe kó wà stressful? A dúpẹ́ fọ́lọ́run kò kọjá àfaradà. Okay. Ẹ lọ wẹ̀ ń sìn kí bá yín gbọ́njẹ sí dining. Oh, great. That's fine. You okay though? Yes, I'm fine. Yeah. I'm not so bad. Ẹ káàsán. Ẹ slide. Ẹ káàsán. Aláyẹ̀pẹ̀. Ṣé wàá pa? Ẹ wo mọ́ bí traffic ló fà. Ẹ jókòó. Alpha Abúlébádé. Ẹ má bínú jà traffic ló fà. Okay, ṣe ti ṣe àwọn nǹkan tí mo ní ẹ̀ṣẹ̀ dẹ̀ o. Bẹ́ẹ̀ni, mo ti ṣe é. Okay, but tó bá ní pé kẹ́sù lọ sọ́jà kẹ́ lọ confirm iye tí gbogbo ẹ̀ máa jẹ́ àti owó títí yín all combined together kẹ́ kí n mọ̀. Now, need láti wá bá mi again. Just send me the quotation, then get a send account number in see me, then I'll transfer to you. Ló bá tán.
àwa parí ọ̀rọ̀. Ẹ kí n tẹ̀ máa lọ tó ibi tí mo ṣe ń lọ ó ṣe pọ̀ gan. Mama expecting yín báyìí. Okay. Ẹ ṣé. Ó dàbọ̀. Okay. Àti láìdé. Ìyá container. Honey. Kí ni nǹkan tí wà àti ìyá container sọ? Nothing serious. I can wo àwọn nǹkan kan papọ̀ ni, but funny enough. Torí tí ẹni. Really? Yeah. Ẹ̀yin àti surprise ní gbogbo ìgbà. You deserve it. Thank you. Tomorrow I won't be going to work tomorrow. Really? Mo feel pé kò ní make any sense. Why? Because it's your birthday. Mo ti lérò pé ó máa ṣe escape mind yẹn ni. Nígbà tí yóò fẹ́ ṣe àgbákò, but the ìyàwó my escape mind, there's something wrong with me. Ṣe ọkọ mi. Lágbára Ọlọ́run ò ní ṣìṣe. Ibi tó ti ń mú àgbà náà ní wo ibẹ̀ wá ṣorí ọkọ mi. Kí ló ṣẹlẹ̀ yálàdúrà lórí nǹkan kékeré tí wọ́n rà ṣe? Lójú tiẹ̀ ló ṣe kéré o. Kò kéré rárá ni. Inú mi ti wá dùn pé ọkọ tèmi ni mo yàn. Ó mọ nǹkan, ìwà ẹni òun lẹ̀ṣọ́ ẹni. Kò yẹ oníwà rẹ̀, ọmọ rẹ̀ ní ẹ, wọ́n kọ́ ẹ gbogbo ẹ̀kọ́. So aya rẹ̀ ní ẹ lọ́dọ̀ tèmi náà, ìyàwó alálùbáríkà ni, òun múnú mi dùn, so you deserve nothing but the best. Olówó orí mi, a jẹ́ pé gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ nìyẹn. Ó ti parí. Tí bá ní mi ò bínú sí ẹ, irọ́ ni mò ń pa. Inú mi ò dùn sí ẹ rárá. Àìtètè mo lé ẹ, ó lé ẹ ń sá lọ. Ìwọ ń bínú sí mi, àbí mi ló yẹ kí n bínú sí ẹ. Láti ìgbà tá a ti kúrò ní school, títí tí mo fi ṣe wedding, mi ò régún ẹ tó ń jà Àjíkẹ́. Ó wá débílé ni olóhùn bínú sí mi. Ọ̀rẹ́ mi má bínú. Honestly, ọkàn mi wà lọ́dọ̀ ẹ. Every time. Abuja tí mo lọ ni, má bínú ọ̀rẹ́ mi. Mi tiẹ̀ lè bínú sí ẹ. Ṣùgbọ́n páwọn àgbàlagbà náà máa ń sọ wípé ogún ọmọdé kò lè ṣeré fógún ọdún. Ọlọ́run gbọ́, àgbàlagbà gan ò lè ṣeré fọ́gbọ̀n oṣù. Ọ̀rẹ́ mi mo ti miss ẹ gan. Èmi gan miss ẹ, wojú ẹ bó ṣe dán. Tell me about marriage. Tell me about marriage. Marriage too. Irọ́ ni. Ọkọ mi náà ló dé yẹn. Really? Okay. Ga o. Ti ẹ̀ dá mo máa rí wọn láti join. Olójó rántí mi. Ṣé wàá ní rántí? How are you, darling? Ẹ wá sà. This is B.O. B.O. Yes, sir. Sir. Long time. Ó mà tó jọ́ mẹ́ta kẹ́. Bẹ́ẹ̀ni, sir. Mi ò fẹ́ rántí ẹ̀ mọ́ ṣùgbọ́n. Ojú tó wà ní ẹgbó kẹ́. Ó gbó gan ni. Kí ló ṣẹlẹ̀? Kí ló tó wá dà wá nù bẹ́ẹ̀? Mi ìsá fún yín, mo ti ṣàlàyé everything fún ìyàwó yẹn, má bínú. Ta fi parí wedding àti ẹ̀rí ẹ rárá. Yeah, you're welcome. Ṣé wà okay ṣá? Wà okay, mo wà okay. Ṣé o ti ṣe alárinà mi lálejò ṣá? Mo ti ń prepare oúnjẹ tó máa jẹ fún. Fantastic. Pẹ̀lẹ́. Ṣé o ò kánjú? Mi ò kánjú. In fact, mo máa lo ọjọ́ méjì àbí ọjọ́ mẹ́ta pẹ̀lú yín. Mo ti miss ọ̀rẹ́ mi gan. Good. Èmi fi ọjọ́ kan kún. Irọ́ ni o. Please feel at home. Wo ọ̀rẹ́ mi jẹ́ ní kí ọmọ bá mi mú slippers wá. Ẹ ti ẹ̀bọ̀ yìí lì iná kí n feel at home. Èmi kò fara mọ́. Ẹ jẹ́ kí n fi ilẹ̀. Ẹ rà sà. Yes, sir. Ìyá. Irọ́ ni o. Ṣáà ń ṣe dáadáa. Orí pọ́kú èèyàn dáadáa ni mo wọ́n yín sọ̀rọ̀ tuntun lẹ́nu. Saradna ye manaka naibizeridu na kale male sele kana na mama yeah, story of my life. This is my story of my life. This is my story of my life. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀, bẹ́ẹ̀ bí mi lèrè máa rí wí. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀, bẹ́ẹ̀ bí mi lèrè máa rí sọ. Once upon a time there lives a man in the town. He has labored so much for the children to enjoy. But as time is going on, life began so unfair, and things begin
turn around, whether na good or bad. Èmi nìkan lọ̀rọ̀ ayé mi yé, ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀, ọ̀rọ̀ ń bẹ, ó ń bẹ. This is my story of my life. This is my story of my life. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀. Máa rí sọ. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀. Of my life. Máa rí wí. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀. Bàbá mi máa rí sọ. Bísí kí ni tí mo ṣe bá wo ó kì í ṣe èèyàn rárá ó ń ṣe èèyàn ẹni tó bá rí ẹ tí ò sá ó fi orí ọkà ọmọ nù sí kí má pariwo kí ni kí má pariwo ṣé bá ṣe jọ sọ nìyẹn ṣé bá ṣe jọ sọ nìyẹn ìwọ sọ̀rọ̀ ànádì bá mi kò ju mọ́tò mọ́ yìí. ní sùúrù ẹni tí ò bá gbọ́ tẹnu ẹyẹ ẹ̀gà òun ló máa sọ pé ń pàtó farabalẹ̀ náà. ó ń pàtó kí lẹnu ẹyẹ ẹ̀gà ẹ fẹ́ sọ wọ́n máa pa àwọn òwe ńláńlá tó bá ti ṣe nǹkan tí ò dáa kí ló fẹ́ sọ. ó yẹ kó mọ̀ yìí pé kò sí anybody tí máa love àfi wọ́ interest ẹ ló bá tà náà kọ́ mọ́ bí tó ń sọ̀rọ̀ báyìí mi ì lè fall in love láíláí ìwọ gangan ni mo love tó. Yes, I need to take my time. You are taking too much of time. I need that ṣiṣẹ́ yìí fast náà iṣẹ́ pọ̀ ta fẹ́ ṣe náà téèyàn bá pé igi ni ṣe máa báyàn lẹ́nu ẹ̀ nínú mi like it o ti ń pẹ́jọ o ti ń fall in love. mo mi ì lè fall in love láíláí a ní láti ṣe kó ní. Ẹni agbójú òkùnlé kò jẹ́ ní àgbà. Ẹni agbójú òkùnlé kò jẹ́ ní àgbà. Igi táwa fẹ̀yìntì tí ó gbà ní dúró bówólù ni kò yẹ kó pa ni ẹ gbọ́ ilé ayé ìka. Jẹ́ kí nǹkan ṣe ọkàn mi wá ìpadà ń fi ibi sí má ṣe báyìí náà kọ́. Kí la ó ṣe tá ó fi ta ẹ lọ́rùn? Ilé ayé ìka la ń gbé. Padà sórí bẹ́ẹ̀ni ní ẹ̀kọ́ ìbú. Kalele ba ele sama ilé ayé ìka la mi gbé. Ibo ló ti ń bọ̀? Jẹ́ ìwọ kan ni mò ń wà. Mo jí mi ò rí ẹlẹ́gbẹ̀ẹ́ mi, mo wá lọ wo living room pẹ̀lú lọ́wọ́ TV bẹ́ẹ̀. Bàbá ti bọ̀ dára ata ló sapa mi lórí ni mo ní kí n wọ kitchen kí n wá mọ̀ mi. Are you okay now? Okay. Mo tẹ̀ fi ipò yẹ kára fridge sínú room yẹn torí mo kọ̀ báyìí. Are you okay now? Yeah, I'm fine. Are you sure? Yeah. Obama bọ̀ dára ẹ̀. Yeah, it's okay. Enough is enough. Bẹ́ẹ̀ni, nígbà tó fi gbogbo adúrú ọjọ́ báyìí tó fi ń pilẹ̀ wèrè, ọjọ́ wo gangan ló fẹ́ já? Ọjọ́ wo ló fẹ́ jájá? Bísí farabalẹ̀ náà ó dé farabalẹ̀ fún mi ní time díẹ̀ sí. Come on. Báwo mo ṣe ń ṣe bí wèrè àbí? Ó ti dùn mọ́ ẹ àbí? Ó lọ lójú kòkòrò bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn. Yes! Bísí èmi. Bẹ́ẹ̀ni. Kí ló ń ṣe náà? Ó dé farabalẹ̀ sórí iṣẹ́ yìí mo ní láti farabalẹ̀ ṣe so I need more time. More time? Yes! Ṣo fẹ́ gbọ́? Ó ní ju 1 week lọ láti fi execute iṣẹ́ yìí and I'm serious about it. Tó bá mọ̀ pé ó fẹ́ lọ ju 1 week lọ, ó kún mọ̀ mi pé mo lousy. Mo máa sọ ọ́ra mi di whistleblower ni. Mo máa pariwo gbogbo ayé máa mọ̀ nǹkan tàbí kílẹ̀ fi jóná ni. Bísí, it's okay. Farabalẹ̀ Bísí, bí mo ṣe wà yìí, for me to do a very neat job, mo need 3 months. 3 months? 3 whole months? Do you know what it takes? 3 months! Ṣo wá gbọ́, èmi fún ẹ ní 1 month láti fi ṣiṣẹ́ yìí. Kò má sọ pé mi ni mo bá ṣe jẹ́. 1 month! After 1 month tó bá ti parí ẹ̀ báyìí, mo máa pariwo ni! Ó ti dùn mú ẹ! Ó love mi mọ́! Ó ti fall in love! I love you! Ó ti dùn mú ẹ! Oh no! Ojú ẹ! Farabalẹ̀, kò sí anybody tó lè take space anyhow. Joe, please, let's do this thing. I still love you. Mo ti sọ fún ojú months. Ó lè ṣe kí ní kẹ́kẹ́ aka tètè mú mi. I can never love any other woman. You! That's fine. Irọ́ ni o. Ṣayọ̀. ID. Ṣayọ̀. ID. Wow. Ó ti pẹ́ o. Good to see you. Nítorí ẹ gbó. Báwo everything? You look
looking cute. Ojú ẹ̀ ń dán. Tó bá ń kọ́. Tó bá wà. O kò dáánù bomi ṣọwọ́. Kí ló dé? Wọ́n ṣe kàn bẹ́ẹ̀. Oh, ọkọ mi. It's my husband. Oh, German. Ìkọlá. Shut up! Dákújú náà kà! Mú! Wọ́n mọ́tò yẹn fún mi! Wọ́n ní mọ́tò! Aṣẹ́wó òṣì! Ń jì mọ́kùnrin ta! Ó tiẹ̀ lójútì! Ṣé lè dá tó mi ni? Ètò jọ́nà bí nǹkan mi yìí. Wèrè ìyá jẹ́ lẹ́nu. Wèrè ìlú òní ìfẹ́ lọ́rùn. Ṣé lè dá tó mi? Èyí tó jọ́nà yìí. Kódà o, ṣé òkú ọjọ́ mẹ́ta tèmi ó ti wá di àjèjì sí sáré ẹni tó fi ti pé òun fọ etí mi ṣé wọ́n sọ pé òun mọ bọ́bọ́ yẹn rí ni nǹkan tó ń ṣe yóò dáa o. Bẹ́ẹ̀ni oṣù sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ni oṣù aṣẹ́wó ni ẹ́ aṣẹ́wó ò ní respect kankan fún mi tó bá yẹ kó ní respect fún mi ni oní àbí òní máa kọ́kì ni anyhow jọ ìgbà tó tẹ̀lé àwọn boys ẹ̀ tó ń kí wọn bẹ́ẹ̀ tó bá jẹ́ òun gangan lórí wàá fọmọ wàá kì í sí ẹni àbí. Look at the way you're shouting nígbà tó kì í ṣe tout àwọn tout ló máa pariwo náà. Tout yẹn gangan ni mí ṣé wọn pé tí o bá ti lówó lọ́wọ́ tó jẹ́ pé ìyàwó ẹ̀ ló ń bọ̀ tout ni orí òpè kò responsible tout kì í wà ní mọ́tò èsì gbogbo ọ̀rẹ́ pátá ti yé mi kò sí wàhálà as a tout máa padà sí street máa mọ́kadà mi. mi ní ẹgbẹ́ yẹn náà. wà á kọ́kọ́ lọ mọ́tò ẹ̀ káwọn family rẹ̀ bẹ́ẹ̀ wà ṣé wàá wù wá tout yẹn fún ẹ. mi ò bú ẹ náà. ó jà ní. Yọmí mi bú ẹ náà. àwọn olórí fún ọkọ yẹn wọ́n gbé ẹ àwọn àtàwọn. Thank you very much. Ṣé kí n máa yín bù? Yeah, that's fine. Thank you. Mo ti sọ fún àwọn dáàdì pé ń jókòó déhùn. Wọ́n ní kẹ́ ní sùúrù pa àwọn ń bọ̀. Okay, sure. Yes, sir. Yes, sir. Thank you. Yes, sir. Daddy. Kí ló di o fẹ́ pè mí parí? Ẹ tó kú ló ń pè bẹ́ẹ̀ yẹn. Sọ tẹnu ẹ. Ẹ má bínú sá. Ó ti tó bí ijọ́ mẹ́ta ń sìn tí ìyàwó mi ti kúrò nílé. Bọ̀ mi ò mọ bí mo ṣe lè wá sọ fún yín, ẹ̀rù ń bà mí. But at the same time mo mọ̀ pé kò sí ibi tí ìyàwó mi lè lọ. Àfi bóyá kó wá síbí bàyà bí kẹ́ mọ̀ ibi tó máa wà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, I'm missing her already. Ẹ jọ̀ọ́, please. Ẹ̀rù ń bà ẹ́. Ìwọ, how dare you? Ó fi ọmọ mi lẹ̀ bá Asef lójú títì tó ní wọ́n pé kò mọ mọ́tò wà. Wá pèrè ẹ lọ́kọ. I'm so sorry about that, Daddy. Èṣù ni. I was very upset. Ẹ jọ̀ọ́, èṣù ni. Kò ní ṣẹlẹ̀ mọ́ sà. Kò ń ṣẹjọ́ ẹ̀. Èrè tarígún la ṣe tagún lọ́fà. Not you. Kò ṣerú ẹ̀ rárá. O ò lè rọ́mọ mi sójú dé gbogbo fẹ́fẹ́. Was America bí ẹ kó ti marry. But bọ́lọ̀ bá ṣe kankan kíyàn gbà bẹ́ẹ̀. But not you. Ẹ má bínú. Nítorí náà mo ṣe wá kẹ́ bá wa sort it out. I'm so sorry, sir. Ẹ má bínú Daddy, ẹ jọ̀ọ́. Mr. Man, wo mi dáadáa. Bó ṣe dúró yẹn, out of my house. Olódù àtọ́lé. Can you imagine? Irú mi ẹ sọ bọ́ tẹ̀mí. Ó já ọmọ mi lẹ́nu títí. Ẹ ti sọ̀rọ̀ sífẹ̀ẹ́ mi jù. Ṣé bí mo kàn ní kẹ́ bá mi halẹ̀ mọ́ lásán ni? Mo dé wá lọ bínú tó yẹn.
kò lè yí ẹ ṣòkòtò balẹ̀ ẹ̀tún ní ká gbà létí ṣé ìwọ ò rí pé that guy is not responsible. Oh, that is responsible. Ẹ̀dẹ̀ máa wo nǹkan tó kàn dé ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ó kàn dé ṣe ṣì ni o. Mo dẹ̀ mọ̀ pé kò dẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọjọ́ mi. My dear, kò lè yí ẹ ohun tágbàlagbà bá rí lórí ìjókòó kọ́mọ kékeré gbákàbà kò lè rí nǹkan kan. No problem. Thanks, Daddy. But one thing, anything tó bá tún ti ṣẹlẹ̀ next ilé tí mo fún ẹ yẹn ibẹ̀ ni kò tí mo I don't want to see that guy here again in my house. Daddy. Just go. And I'm promising you that nothing will happen again. Okay. That's a promise. You know I love you, Daddy. I love you too, my dear. Ọkọ mi. Oni, we all drop me sí garage. Down time ti lọ. Oh, this is your trip. I'm tired already. Okay. Oh, le dúró dọ̀la ni. Olake. Sí mo ti pe grandma, ó dé mọ̀ pé ibẹ̀ lọ́kàn wọn máa wà. I don't know. I'm not feeling comfortable with your going today. I don't. Ìgbà tí ń ṣe pé bí mo fẹ́ lọ pẹ́ ń bẹ̀, ṣe bí kí n kọ̀ sùn lẹ́yìn kó dé dọ̀la kí n máa bọ̀ ni. Jọ̀ọ́ I know you're missing me already. Let's go, Joe. Àǹtí Ṣayọ̀ bó ṣe ń ṣe ni o. Àárọ̀ ìlàgbé wọn dé láti hospital. Àwọn náà ló dé ní kípi àwọn máa lọlé pé àwọn máa wà òkè. Mo dẹ̀ ní kò sí pọ́blẹ́mù. Àbí wọ́n dẹ̀ ṣe pè mí pé báyìí o kí n bá wọn pé ọmọ àwọn o. Torí ẹ̀ mo ṣe pè yín kó yé mi. Daddy, ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀? Ìgbà kan ń lọ, ìgbà kan ń bọ̀. Ẹnìkan ò lólé ayé gbó. Ọjọ́ kì í pẹ́ kó má dé àfàìmọ̀ ká. Kò wá sálágbára lọ́jọ́ ikú. Daddy, you are scaring me. Ṣé bí ṣákìlá sọ pé yín lẹ sọ kan gbé yín kúrò lọ hospital. Ṣé ká dá yín padà lọ sí gbogbo nǹkan tẹ́ ń sọ yóò yé mi. My dear, èmi àti lọ́ọ̀yà mi ti sọ̀rọ̀. Try as soon as possible. Kò lọ rí lọ́ọ̀yà. Ẹ máa rí lọ́ọ̀yà ẹ tẹ̀ ṣe jẹ́ ká gbé ti lọ́ọ̀yà ti sẹ́gbẹ́ kan náà ẹ tẹ̀ ṣe kí. Daddy kí ló ṣe yín? Daddy gáàsì. Daddy ti ń gáàsì. Daddy ṣáṣá Daddy máa wọ̀ Daddy bá mi pè wọ́n bá mi Daddy bọ́bọ̀ Daddy bá mi pè wọ́n bá mi pè wọ́n bá mi pè wọ́n lọ́wọ́ bá mi pè wọ́n. This is a story. Daddy bá mi pè wọ́n. Daddy. My life ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kábọ̀ bẹ́ẹ̀ mi lè rè máa rí wí. Bẹ́ẹ̀ bá bí mi lè rè máa rí sọ. Kí ló dé kí lè lè kọ́ mi ní sùúrù kí ni túmọ̀ ilé kí ló dé kí ni mo ṣe fún ẹ kí ló ṣẹlẹ̀ kí ló dé ọkọ mi jọ kí ló dé má ṣe báyìí fún mi kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló tó poison lélẹ́yìí. Ilẹ̀kùn ọ̀run ti ṣí èèyàn kan péré lókùn tí wọ́n dúró dè fi mí lẹ̀. Ilẹ̀kùn ọ̀run ṣí fún ta ni. Ṣí fún mi ni ṣí fún èmi yọ̀ mí ni dírẹ́bà ti rẹ́dí èmi nìkan lókùn tí wọ́n dúró dè jọ jẹ́ kí n máa lọ. Ẹlẹ́dàá mi kọ́ orí mi ò ní jẹ́ kí n ṣokú ọ̀sán gbogbo Yomi kí ló dé kí ló ṣẹlẹ̀ jọ kí ló dé kí ni mo ṣe fún ẹ kí ló tó ń ṣe báyìí fún mi. mo deserve láti kú ni ó bá ti fi mí lẹ̀ kó jẹ́ kí n máa lọ kí láǹfààní ẹ̀ ń ta ṣoore fún tí ò mọ̀ rè àmì kí láǹfààní ẹ̀dá tó wá sílé ayé ta ṣe ọ̀pọ̀lọpọ̀ oore fún tó tún fìbí sú ni. Mo wálé ayé béèyàn ṣe ń wá sílé ayé orí mi ó gbé mi débi ire ó ṣoore fún mi mo fìbí sú ẹ̀ jọ torí Ọlọ́run kí ló wá yẹ kí n ṣe ó yẹ kí n kú ni ó yẹ kí n kú ni orí yóò takò mí ó gbé mi débi ire mi ni ogun èṣù ni wàá mú mi délẹ̀ lérí kí jẹ́ kí n kú. Ìfẹ́ mi ṣé mo sọ fún ẹ pé mo ti dáríjì ẹ láti ìsàlẹ̀ ọkàn mi ni mo ti dáríjì ẹ má ṣe báyìí fún mi ò dẹ̀ jọ. ó dáríjì mi mo mọ̀ mo ti observe ẹ attitude tó ń fún mi lẹ́nu ijọ́ mẹ́ta yìí kò ń ṣe bíi ti tẹ́lẹ̀ ó ṣe bíi ti tẹ́lẹ̀ mọ́ mo dẹ̀ mọ̀ mo mọ̀ pé mi ò deserve ẹ ìwà dáríjì mi ìwọ Ṣayọ̀ wá dáríjì mi gbogbo nǹkan tó promise mi pátápátá mi ò ní bèrè kó tó fún mi ó sọ kọ́kọ́ ó ṣe kọ́kọ́ mo mọ̀ pé mi ò deserve ẹ o mi ò bẹ́ẹ̀ ájú mi ò dẹ̀ bẹ̀bẹ̀ fún bó jẹ́ kí n máa lọ wò mí náà ṣọ́kùnrin ni mi ṣọ́kọ ni mi ṣá
ìwọ ń fún mi ní gbogbo ìgbà ni èmi náà ń wù mí kí n máa ṣe bí ọkọ ìyàwó kí n tọwọ́ bàpò kí n fún ẹ mi ò lè fún ẹ ṣùgbọ́n mo mọ̀ pé mi ò deserve torí mo mọ̀ pé mo ti die mo ti fi bí sú ẹ so jẹ́ kí n máa lọ. ọkọ mi kì í ṣe pé bóyá pé mo ń ṣó attitude sí ẹ ọ̀rọ̀ ikú dáàdì ni ò máa ti kúrò lára mi ó ní mo ṣe ń wo gbogbo àti mo ń wo yẹn kì í ṣe pé bóyá kó ní nǹkan kan tó ṣẹlẹ̀ ok ìfẹ́ mi tí ẹ wojú mi ó dájú wojú mi ọkọ mi ṣorí mo promise ẹ tó bá ti di ọ̀la ọkọ mi èmi àti ẹ máa lọ rí lọ́ọ̀yà. sir yes lẹ́ẹ̀kan sí mo ti sọ lẹ́yìn yìí mo dẹ̀ tí wọ́n fẹ́ sọ lójú yìí pé madam nǹkan tí ẹ fẹ́ ṣe yìí òun ló túmọ̀ sí transfer of title tó ń jẹ́ wípé gbogbo property tó wà lẹ́yìn ó máa jẹ́ tọkọ yìí. lọ́ọ̀yà mo understand everything and mi rò pé mo máa ní cause láti regret action tí mo fẹ́ take yìí he's my husband and mo dẹ̀ believe pé nǹkan tí mo bá ti ní òun náà ló ní so I think we are good to go. Are you very sure? No problem. Èmi kàn fẹ́ jẹ́ kẹ́ mọ̀ implication kan tẹ́ ń ṣe. Kò sí problem. Lawyer, iṣẹ́ yín lẹ ń ṣe right okay but mo fẹ́ kẹ́ mọ̀ wípé willingly níyàwó mi transfer gbogbo nǹkan tó ní tó transfer ẹ̀ fún mi okay èmi dẹ̀ kọ́ ló ń transfer ẹ̀ fún àwọn ọmọ ẹ̀ tó máa bí fún mi ló ń transfer ẹ̀ fún because bó ṣe wáyé ó choose láti jẹ́ ìyàwó rere lọ́dẹ ọkọ ni tó fẹ́ tẹríba fọ́kọ tí ó submit gbogbo nǹkan tó ní fọ́kọ ẹ̀ pátápátá kó bá lè ra àlùbáríkà fáwọn ọmọ tó bá bí fún mi ni bó ṣe jẹ́ nìyẹn so kò sí problem pẹ̀lú yẹn. ṣé ti yé yín kò sí problem iṣẹ́ tí yín lẹ̀ ń ṣe o bó ṣe wà yẹn mi ò kò ní nǹkan míì tó ń ṣe ju kó máa gbàdúrà lọ àdúrà tó bá ń gbà fún mi òun ló ń gbà fáwọn ọmọ ẹ̀ ó gbàdúrà mọ́jú òun ló mọ̀ ẹ́ ṣe ha. àwọn ọmọ tí wọ́n fẹ́ bí fún yín. agbára Ọlọ́run so it's not a problem safe and sound. No problem. And can we sign the document, please? Yes, please. Yes, please. You first. Ṣé gbogbo ẹ̀ lẹ kó pọ̀ sójú kan yẹn? Yeah, of course, everything. Everything to I know fire. Kò ní ká sáyẹ̀nsì gbogbo page kan. No, Emma, tí bá ti sáyẹ̀nsì lè yìí, ó ti cover everything. Thank you very much, darling. Ṣé mo lè gbé fún ọ? It's the owner of the property. Ẹni agbójú òkùnlé kò jẹ́ ní àgbà. Ẹni agbójú òkùnlé kò jẹ́ ní àgbà. Igi táwa fẹ̀yìntì tó gbà ní dúró. Baby girl. That's it. Oh, that's fine. Shayo, you've been a very nice girl. Gbogbo everything lọkọ mi ṣàlàyé fún mi. Bó ṣe ń tọ́jú and everything. Èmi náà dẹ̀ gbàdúrà pé Ọlọ́run á bá mi sọ ẹ́ lẹ́san. What's going on here? I don't understand. Well, nǹkan tó ń try láti sọ ni wípé ìgbìyànjú ni ṣẹ̀dá, àṣeyọrí òun ni kókó. All right? A dúpẹ́ lọ́wọ́ ẹ fún àṣeyọrí iṣẹ́ tí a ṣe tó dẹ̀ fún wa ní àǹfààní láti ṣe nígbésí ayé ẹ̀. Yeah, we'll cooperate. What are you talking about? My father's property or what? Adare Lam. Ṣoré mi àti ìyàwó mi tó ń wo yìí láti bí by straight to the airport and lọ sí Canada ni. Pẹ̀lú nǹkan tí Ọlọ́run ní ká ṣe. So, kò jù bẹ́ẹ̀ lọ. I wish you the very best. Ọlọ́run á pèsè ọkọ tiẹ̀ fún ẹ. Àmì, baby feel o ti. Baby, má tún dáràn now. Come. Life is a riddle. Mama, yeah, story of my life. This is my story. Ọ̀rẹ́ mi jọ̀ọ́ nítorí Ọlọ́run, ó máa forgive brother Yekini. Ó máa forgive wọn nítorí àánú wọn gan tí ẹ ń ṣe mí.
wọ́n ṣàwà bá mi kí n jọ nítorí Ọlọ́run o kí n wá bẹ́ẹ̀ o kí n wọ́n bá wọn bẹ̀bẹ̀ o mi ìmọ̀ nǹkan tó ṣe ná bọ̀jọ́ nítorí Ọlọ́run bá mi forgive wọn torí wọn ní tọ́lọ́run bá ti gbèjà ẹ̀dá kí lolúwẹ̀ tún bínú sí jọ abẹ́ yín náà ẹ bẹ̀bẹ̀. Yomi ìyẹn ni wípé ọjọ́ ló máa ń pẹ́ ìpàdé ò kì í jìnnà ogún ti jẹ lọ ọgbọ́n tí yasáré jẹ bọ̀ tán nìyẹn Yomi so ìwọ lè wọnú lé kó wá bẹ̀ mí Ọlọ́run ò mà tóbi lọ́ba o. Ọlọ́run tóbi lọ́ba lóòótọ́ mo gbà fọlọ́run gan nísìnyí kó tóbi ọgbọ́n jẹ̀bọ̀n gidi ó jẹ mí jálajàla sórí jẹ́ kí n ṣàlàyé ara mi fún ẹ gbogbo Yomi tó mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fíìkì ni original Yomi lélẹ̀ lótìtọ́ àti lódodo ọ̀sùlà ni mi mo wọ́n sùn bí gbèsè ayé mi ṣe máa dà ní ọmọ olórí burúkú tó kó tiẹ̀ bá mi nìyẹn òun ni mo pàdé. ọpẹ́ o achieve eventually. ọmọ má jẹ́ kí wọ́n distract mi o. èmi kan inú mi dùn ọmọ ṣó ṣàgbàgbé anything gbogbo passport affidavit everything yẹn ṣó pé ṣá. everything pátápátá. ó bẹ ta o jọ má gbàgbé. straight. ojú ẹ bó ṣe ń dùn. kí ló ń sọ yìí tẹ́lẹ̀ mẹ́rin tó yẹ kó ra mọ́tò ìlọ́wọ́ àṣebó ló máa pàdé wa airport. kókó káṣẹ̀ dání ká lè ṣe ní airport straight. àkàndélẹ̀ ni. Màá pé tí bá yé ń dọ̀hún bá a pẹ́ tó máa ra gbogbo property wèrè yẹn ni tí gbogbo ẹ̀ dowó lọ́lẹ̀ dowó. gbà mélòó. honestly àánú mi dùn bàjẹ́. wọ́n ti ojú owó ẹ̀ pọ̀ filẹ̀. at the point wo mo fẹ́ ní sùúrù mọ́ rárá. má ṣe ní sùúrù má ṣe ní sùúrù. ìwọ náà tó ṣubú pé o ti fall in love mi ìmọ̀ kó lo strategy. àmúlò láti perfect iṣẹ́ yẹn. ó ga my darling. kí ló ṣẹlẹ̀? tí ẹ ṣe ń ṣe mí sìn yìí mo wà dehydrated mo mọ bóyá o lè kàn bá mi get drink bíbá. wà á mú drink tàbá dé airport now a ní láti rush up a gbọ́dọ̀ miss flight wa. mo ń gbẹ́ngbẹ́ mi I'm dehydrated ọkọ mi. èyí tó ń ṣe yìí ò kò bọ́ sí o a gbọ́dọ̀ miss flight wa o. Be fast about it, baby. Mugun. Bísí! Bísí mo dáná! Bísí! Mo dáná. Ọ̀kadà! Bísí! Mo dáná! Bísí dà mí! bẹ́ẹ̀ tí mo jẹ́ kó lose gbogbo nǹkan tó dá nígbèsí ayé ẹ̀ jọ. kò ṣe ní betray ẹ ó máa betray ẹ ìgbà tó jẹ́ wípé aṣẹ́wó sọnù jàgùdà ń wà lọ́rọ̀ ẹ̀yin méjèèjì èmi ò lose anything o ẹ̀yin lẹ ní nǹkan tẹ́ lose torí nígbà tẹ́yin ń pètè pé òṣì tẹ́ ń ṣe káàkiri áńgẹ́lì tèmi ò fi mí sílẹ̀. àṣé ojú òṣì fi mọ̀ wá ẹ̀dá àṣé lóòótọ́ ni wípé inú ẹ̀dá jìn ju ọ̀run lọ tó fi jẹ́ wípé kótánkótán òun lajá ńlá mi bí wọ́n ṣe lámì gbẹ̀ nìyẹn o tí wọ́n gba gbogbo properties bàbá mi lọ́wọ́ mi tọ́ba bí wọ́n ṣe bà ayé mi jẹ́ nìyẹn ṣórí bí mo ṣe wà ẹ́ kò sí nǹkan kan lọ́wọ́ mi mọ́ nǹkan ẹyọ kan tí mo kàn dúró dè báyìí òun ni kí wọ́n wá lé mi kúrò nílé yẹn kí wọ́n sọ wípé wọ́n ti tà. ọgbọ́n kì í ṣe tèèyàn kan ọgbọ́n torí yẹn ó pín ó dàbí ọ̀nà ni mo fẹ́ la àwọn nǹkan kan tí ò yẹ mo fẹ́ jẹ́ kó yẹ lẹ́nu ṣayọ̀ má rò pé gbogbo èèyàn tó dúdú nínú wọn dúdú àìmọye èèyàn ló jẹ́ pé wọ́n funfun báláwó àmọ́ tó jẹ́ pé inú wọn gangan lè ṣokọ́ fúláàtì sí bọ́ngálò ni tó ń gbé bẹ́ẹ̀ sórí mo ti ń ṣọ́ ẹ mo ti ń protect ẹ kò ń ṣe ni kò ń ṣàná. ti understand gbogbo nǹkan tí mo ti sọ fún ẹ jọ má ṣe mistake o títí ẹni pé kó lọ ask her out tó
tó bá dé ti toast ṣe bí ṣayọ̀ ni kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí láyé yìí tí ò ní sọ fún mi ó máa délé ó máa sọ èmi á kàn kóná sí lórí pé gbá ó bọ́bọ́ yẹn dà ìwọ fi iṣẹ́ yẹn lèmi máa mọ bí mo yẹ máa ṣe ṣó ti yí ẹjọ́ nítorí Ọlọ́run o mo ránṣọ́ díẹ̀ sí i tó bá lọ ń ṣe nǹkan mi wàhálà máa ṣẹlẹ̀ o ó mọ̀ pé mi ò lẹ́nìtì láti protect mo máa pariwo gbogbo ayé máa mọ̀ nǹkan tá a ṣe sílé fi jóná in fact tó bá gbé mi lọ sórí social media go èmi gan máa repost mi ní tìjú ṣó mọ̀. Bísí ó yẹ kó jẹ́ kọ́kọ́ ẹ̀ balẹ̀ ó mọ̀ pé mo wà very very reserved gan ìyẹn ò lè jẹ́ problem fún mi rárá tọ́ èyí tó kọ́ lè jẹ́ problem bẹ́ẹ̀ ni pé ṣé tí mo bá ask ẹ out ṣó máa gbà because ó mọ̀ pé mi kì í like ìwọ sí but since tó ti sọ pé tí mo bá ask ẹ out ó máa gbà yìí ná ìwọ ni wọ́n náà ìwọ ló máa jẹ́ kó yẹ pé òkè ń lọ rí ìwọ náà ló máa jẹ́ kó mọ̀ pé òun láti sọ pé yes ni so tí yes yẹn bá ti jẹ́ yes ìwọ fi yẹn lè mi máa yanjú iṣẹ́ ṣé bí nǹkan tó fẹ́ mú wá ni tí mo dẹ̀ ti mọ̀ pé 50-50 la máa ṣe àbí no be so. 50-50 bí báwo ó fọ́ ni èmi kọ́ ni mo mú ṣẹ́ wa ní 60-40 ní aláyé ló bẹ̀ tí olóòkànjú àwọn olólè. ok kò sí wàhálà 40 wa òkè fẹ́mi kò sí nǹkan kan ọjà mọ́. tó bá dẹ̀ ti débẹ̀ kò mọ bó ṣe máa toast ẹ̀ má lọ máa ṣe àwọn fọ́mátì lálùdì. èmi fọ́mátì lálùdì. ló lọ ṣe love bí ìgbà. ní mú jọ. ẹ ti di ọmọ o ti pariwo o ti pariwo. ẹ náà òyìn lè wá. ṣùgbọ́n pẹ̀lú bó ṣe ṣọ́ mi tó náà a kì í gbọ́n bí ẹni tó ń ṣọyàn wọ́n pàpà gba property mi lọ́wọ́ mi náà ni wọ́n pàpà gba lọ́wọ́ mi náà ni. ṣòrí ajá tó bá lẹ́ni lẹ́yìn ajá náà padà pọ̀ bọ̀. Hello? Kí lè ṣe ní kí n ti wá bá yín ni mo ti rí pé wọ́n ti tì yín náà. Ó rọ̀rọ̀ òṣìwò lẹ́ ń sọ yẹn náà. Mọ́tò tí mo fẹ́ gbé fún yín kò jọ pé sára mi ò ta lówó tó dáa. Ẹ tún disturb mi tó báyìí. Ṣé tí ìbáṣepọ̀ bọ́ sí kọjúkọjú ẹ rò pé mo ráyè láti wá máa gbé mọ́tò fún yín lé ni? Kí má bínú òṣìwò lẹ́ ń sọ wájú àbí? Ẹ dẹ́hùn ọ̀ wájú. Ẹni agbójú òkùnlé kò jẹ́ ní àgbà. Olórí ojú kí lọ́wọ́ ẹ̀. Document ọwọ́ ẹ̀dá. Tọ́ba ló ń sọ̀rọ̀. Document wà lábẹ́ sí fún ìbàlẹ̀. Ṣàmúlò èèyàn tí mo jẹ́. Ó pẹ́ tí mo ti ń ṣọ́ ẹ bọ̀. Jẹ́ kí n pa ẹ̀ dànù. Àmọ́ mo ti fi sílẹ̀ pẹ̀lú iṣẹ́ owó ẹ̀. Irọ́ ni o. Toba, o ṣe gan ni. I don't know what to say. This is my property. My father's property. Toba, o ṣe gan ni. O ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ o ṣe o. Ó mà ṣe o. Báwo ni ìbá ṣe dùn tó? Báwo ni ìbá ṣe dáa tó? Tó bá lọ jẹ́ wípé ìwọ ló jẹ́ ọkọ mi. Kó jẹ́ pé ìwọ ni mo fi ṣe adé orí mi. Àmọ́ mo mọ̀ pé ó ti létò. Ṣùgbọ́n tí mo bá tún ayé wa, Tọ́ba máa tún yàn. Ó tọ́ lọ́rọ̀ tó sọ. Kì í ṣe gbogbo ẹni tó dúdú nínú wọn dúdú. Though I know it is too late because I know you are married. Ṣùgbọ́n dùn mí gan ni ṣá. Tí mo bá tún ayé mi wá, Tọ́ba máa tún yàn.
Kádàrá tayọ ohun gbogbo. Àkọsílẹ̀ dẹ̀ ti wà tẹ́lẹ̀ pé ìwọ náà máa jẹ́ ìyàwó mi. Because yes, I was married. I used to be married. But ẹni tí mo fi ṣe ìyàwó, ó ti fi mí sílẹ̀ sáyé lọ. She was going to pay my grandma a visit and then she had an accident. That's why I have been all by myself. I'm sorry about that. Ṣùgbọ́n kábíyèsí máa lọ lọ́rùn ọba o. So, nǹkan tó ń sọ fún mi báyìí ni wípé it is not too late for us. It is never too late. Ẹlẹ́dàá mo dúpẹ́ ṣé pé bí sí ò jẹ́ lọ. Mo ṣọpẹ́ fọlọ́run orí tèmi náà ò lè. Ẹlẹ́dàá mi ò gbàbọ̀dé. Ó ní mi ò gbàbọ̀dé níbi sí ò ṣe jẹ́ lọ. Inú mi dùn. Inú mi dùn sí ẹ. Ìwọ ni kò wá jẹ́ kí inú ẹ dùn sí mi jọ torí ọ̀la. Gbogbo ẹni yín sọ̀hún jáde lẹ́dẹ̀ oṣù yẹn kí ló ṣe yín? Kẹ́kẹ́ ìmọ̀ pẹ̀lú ìwà wèrè tẹ̀wù tó tó ìlélẹ́yìí. Èmi àwọn tẹ̀lé wá síbí báyìí. Aláìdá láìmoore. Torí Ọlọ́run mo fọlọ́run bá bẹ̀. Ìwọ má sọ̀rọ̀ bẹ́ẹ̀. Sin Ọlọ́run lára mi má rí lẹ́yìn tẹ́fọ́ ti ẹjọ́ torí Ọlọ́run ó ti bẹ̀rẹ̀ Ọlọ́run á fún ẹ ṣe láṣẹ pé torí Ọlọ́run bá ń bẹ̀ jọ. Yomi, orí tí ẹ lé àbí orí ẹ tó lé yẹn dẹ̀ máa fìyà jẹ. Òun ló máa fi ìyà jẹ. Ní sí òṣè kìnnìkan ṣe orí tí ẹ òun ló máa fi ìyà jẹ. Èmi ti jìyà fẹ́ o, mi ò dẹ̀ bínú ṣùgbọ́n mi wá ń sọ fún ẹ. Ẹran ni mo fọwọ́ bá kì í ṣẹ́gun o, mi ò lè fi ògùn dáríjì ẹ. Mi ò lè dáríjì ẹ Yomi, read my lips. Mi ò lè dáríjì ẹ. Mi ò béèrè fún nǹkan tó pọ̀ jù torí Ọlọ́run mi ní kó fẹ́ mi padà. Àdúrà àti dáríjì nìkan ni mo need torí Ọlọ́run tó bá mọ nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi wá dáríjì mi. Kò sí nǹkan tí mo gbé tí ò jábọ́. Kò sí nǹkan tí mo lù tó dún torí Ọlọ́run jàgàjàgà mo ta gbogbo nǹkan tó wà nígbèsí ayé mi pátápátá. Bó ṣe ń wò mí nǹkan tó kù mí kù nígbèsí ayé mi rè. Just forgive me. Ọ̀rẹ́ ti yé mi, wọ́n ní kó wá bá mi. Bẹ́ẹ̀ni. Kí n dáríjì ẹ. Bẹ́ẹ̀ni. All right, Yomi, get out of my house. Remember, rántí èmi àti ẹ fàyà lọ àyà ó lè bí ẹnu gbà náà ṣùgbọ́n kò kàn fi dáríjì mi please. Mo ní kó jáde síta kúrò nínú ilé mi. Ìjọba mi má dákẹ́ ó ti ń dákẹ́. Jọ̀wọ́ mi ò máìlì bó ṣe wà yìí kó mọ́ ọlọ́pàá kọ́ dí pẹ̀lú mi látàárọ̀ ṣúlẹ̀ máa fi kọ́gbọ̀n ni mo tiẹ̀ ti kọ́gbọ̀n rẹ̀ di. Please forgive me please. Mi ò ní pọlọ́pàá fún ẹ, àmì ni màá pè fún ẹ. Sórí tí àmì bá nù ẹ, ó máa dín 20 years kúrò nínú ọjọ́ orí ẹ jáde kúrò nínú ilé mi. Má ṣe bẹ́ẹ̀ má jẹ́ ká lọ àmì má jẹ́ ká lọ àmì má lọ àmì. Ẹ̀sùn mo bí ń bíbà advice tèmi fún yín ni wípé kẹyẹ tè máa lọ torí táàmì bá nù ẹ ọmọ rò pé tírélà Dangote ló rọ́ọ̀lù yìí ni o ibi tẹ gbà wá ètè rárá máa gbàbẹ̀ lọ jẹ́jẹ́. Ó jẹrẹ lójú ìyàbẹ. Kí la ó ṣe tá ó fi ta ẹ lọ́rùn? Kí la ó ṣe tá ó fi ta ẹ lọ́rùn? Ilé ayé ìkà là ń gbé. Má jẹ́ kó yẹ lẹ́nu. Ìlérí Olúwa ni. Olúwa dẹ̀kẹ̀rẹ̀ kò ní lọ láìṣẹ́. Gbà that's it. Life is a riddle. Mama, yeah, story of my life. This is my story of my life. This is my story of my life. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀, bàbá bí mi lèrè máa rí wí. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀, bàbá bí mi lèrè máa rí sọ. Once upon a time there lives a man in the town. He has labored so much for the children to enjoy. But as time is going on, life began so unfair, and things begin to turn around. Whether na good or bad, èmi nìkan lọ̀rọ̀ ayé mi yé. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀, ọ̀rọ̀ ń bẹ ó
This is my story of my life. This is my story.